ní ọba déèyàn láyé yóò déèyàn ní àbá fẹ́ yọ kẹ́yìn sọ́nà ọ̀rọ̀ àtúwájáde àtúnṣọ ẹni bẹ́ẹ̀ náà bọ̀ ọ̀rẹ́ àbùkù kàmí lé. gbogbo ẹ̀yin tí ló bá ń bí mi ètò àbẹ èmi náà lẹ ń gbìjà yìí pé àgbàfẹ́sì kò yẹ kó wí bẹ́ẹ̀ èmi àgbàfẹ́sì o kò yẹ ká àgbàfẹ́sì kó wí adúrú tó léyè mo á sọ fún yín lónìí èmi náà mo tún bá yín sọ̀rọ̀ yìí pé èyí tí mo wù sẹ́ mo á tẹ̀lé yín pé kò lọ bẹ́ẹ̀ gbogbo díẹ̀ èyí tó bá jẹ́sẹ̀ ọlọ́run foríjì mi èyí tí bá ń bí ẹ̀yìn náà ẹ foríjì mi ẹ jábà ká mí ẹ̀já. àwọn Mufuti làwọn kò jẹ alhamdulillah ó ga ó dẹ̀ ṣe o àwọn Mufuti làwọn kò ga ọ jẹ o so nígbà tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ̀yin ò mọ̀ kí nǹkan tí ò dáa ni àmì ẹlẹ́jáde ẹ̀ ti sọ tẹ́ bá jẹ́ nǹkan tí ó bá tó jẹ́ pé ó ṣe gbọ́ sétí tí èèyàn máa ń sọ̀rọ̀ ẹ̀sìn kí àwọn olóhùn kọ́ rẹ̀sìn jẹ́ kásá fún yàn pé anabi sallam sọ pé tó bá ń ṣe umrah ájì mabrur ájì tó máa bá tẹ́wọ́ gbà laysa lahu jazaa'un illa al-janna kò sọ́sọ̀ fún àfi al-janna kí wọ́n á dọ̀dà kí wọ́n á lóhun kó jẹun sọ́wọ́n àá so èèyàn máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́rì èèyàn máa ń sọ̀rọ̀ pẹ̀lẹ́sìn kí wọ́n mọ tó ń sọ kí wọ́n á wà lóhun kó jẹ láíláí ọ̀rọ̀ Ọlọ́run ṣọ̀rọ̀ èèyàn bọ̀ torí pé yín kọ́ máa ń sọ ohun tó wù yín ni ẹ kàn máa ń ṣe ohun tó wù yín ni àsìkò yẹn rẹ̀kẹ̀ wọ́n pè ń ṣe wọ́n pè kẹ́kọ́ wá láàfin fọkànbalẹ̀ pé ìtẹ́ ń sọ lọ́wọ́lọ́wọ́ láwọn àtàsìkò tẹ́ fi tẹ́jẹ́ mufti iná ojú wá sí ti ṣe iná tún ní ti padà sọ pé fẹ́ kó jẹ́ ọ̀la kí ni tí a fi tí ó fọwọ́ wọn lọ́kànbalẹ̀ pé ohun tó tọ́nà ohun tó dáná lẹ́ ń sọ ohun tó lẹ́bi lẹ́ ń sọ kí n tó fọwọ́ lọ́kànbalẹ̀ pé ohun tí àwọn àbá amẹ́ríkà zàwí amẹ́ríkà sàlàyé gé wíjẹ́ pé bẹ́yìn tiẹ̀ free inú ti yín free kálá kó jọ ó dákun kó wọlá pé ẹ̀jẹ̀ bọ́tà ẹ̀ kó jẹ́ ní báyìí rò pé torí pé ó fẹ́ yíwọ́ wọ́n ní àwọn èèyàn ń sọ pé ká wá mú yín pé pẹ́yìn lẹ dá ẹ̀yìn lè sọ àwọn ọ̀rọ̀ tó lè máa fa ìpẹ́ra ń pààyàn lẹ̀ ní báyìí fojú wò yẹn a rò pé tí báyìí pé lóòótọ́ láti inú ọkàn yín kò ń ṣe bẹ̀rù yẹn láti inú ọkàn yẹn ń wò pé bàbá Mufti èmi ti wá ń sọ pé kódà tó yẹ pé torí ìsọnù àwọn èèyàn ìbẹ̀rù ló ń ṣe yín lẹ̀ fi wá ẹ change àníyàn yín sí pé torí tọ́lọ́run ń tẹ sọ tí ò dání ẹ̀dẹ̀ ń palẹ̀ wọn fálìkì ọmọ èyí tẹ dé yẹ kẹsàn-án palẹ̀ fàlẹ̀ kí ọmọ díẹ̀ kódà kó má dé ní 20 years kó má dé ní 30 years lọ́rọ̀ tí wọ́n palẹ̀ wọn. so torí kẹ́ ló àti ṣe ká dàmú inú tíra àwọn ọgbà orin wá látọ̀dọ̀ kólókọ talókọ nìyí náà o òun ṣe òtúmọ̀ fòdì o nínú àwọn afá áfíríkà yìí náà kọ́ni pé wà láwọn insta alifan thumma alfayni ba'daha fala budda min yawmin tasiru ila al-qabr so kódà kó lọ ọgọ́rùn kó lọ ẹgbẹ̀rún ọdún kó tún wá lọ ẹgbẹ̀rún mi tó máa fẹ́ kó tún lọ ẹgbẹ̀rún méjì lẹ́yìn kó jẹ́ ẹgbẹ̀rún mẹ́ta kó ṣẹ̀ méjì ànábì Nuhu lọ fala budda kò sí tàbí ṣùgbọ́n níjọ́ kan ó padà lọ sínú ó padà wọ sàárè kò sí rọ́ńbẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ó ṣe déédéé so olú 20 years 30 years jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́n bá fẹ́ bí oríṣiríṣi tó bẹ́ẹ̀ náà kò tó ṣẹ́jú àyà lọ́dọ̀ Allah so ẹ máa ro kàn yẹn máa torí odò yẹn pé ẹ tóbi tọ́ lọ́hùn ẹ kó jẹ kò ní torí pé ẹ ń bẹ̀rù káwọn ìsọ̀nà àwọn èèyàn àbẹ́ ń bẹ̀rù pé àwọn ìjọba lè wá gbé yín ẹ ṣe torí tọ́ Allah torí pé tẹ́ bá fi torí tọ́ Allah bí ìjọba gbé yín o tó ń ti tẹ́ sọ yìí bí ìjọba ọ̀tún padà gbé yín o kò jẹ́ wọn kankan lẹ́gbẹ̀ẹ́ ìbáwí Allah tálà máa ṣe fún yín tálà bá fẹ́ ṣe fún yín torí náà àwa ń sọ pé kẹ change àníyàn yín tó yẹ pé ẹ change àníyàn yín mo tó tẹ bá change ẹ àbí tó yẹ pé tóbi tó Ọlọ́run lẹsẹ fi sọ kálá kó jọ tó kó torí dáadáa yìí kó wí yín padà pátápátá sí dáadáa àti láwọn àgbàánu Sufi tó padà wá dúnú súnà Ibn Qayyim ń bẹ nù wọn láwọn àgbà Sufi tó padà wá dúnú súnà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìlàfẹ́ ká so tọ́kù padà wá ṣe lẹ́sìn dáadáa kálá kó ṣe tí náà bẹ̀ ẹ̀rí àbáwọn aláyégé ń bẹ̀ alágídí gidi làwọn alágídí burúkú làwọn lọ́kọ̀ tí wọ́n náà àwọn tálágídí jù wọn lọ́nà alápadà fi wọ́n mọ̀nà so àwọn ro kan pé kálá fi gbórú wọn báyìí àtàwọn tó kéré sí wọn náà táwọn náà gbé ibi iṣẹ́ so ká ṣe nísìnyí sójú òtí ogbóyin ṣolúsùn náà bá ń di ògbé ṣolúsùn náà tiẹ̀ kódà kọ̀ọ̀rọ̀ pé ṣolúsùn náà kọ̀ ṣolúsùn náà tiẹ̀ pèpè sí irú nǹkan ṣùgbọ́n àwọn ìpè takò ni so n táwọn tẹ̀ wá sọ ní pé tẹ́fẹ́tẹ́ bá ọ̀rọ̀ tẹ́ sọ yín gbà yẹn náà pé ta ni bí òun bá jẹ́yàn kò lè jẹ́yàn tó bá fẹ́ lówó tákẹ́ òun lè rí fídíò yẹn bá pilẹ̀ tó bá fẹ́ ló ọkọ̀ yìí sọ́lọ́run báyìí tó bá rí tán ọkọ̀ yìí sọ́lọ́run pé Ọlọ́run mo dé
so a wà sọ pé ẹ ti à ń pè pé owó fáwọn èèyàn ṣé owó ní wà nù nǹkan tí Ànábì sàlámù ní káwá ṣe kíni káwá kúrò nílẹ̀ ayé kí wọ́n náà ń fa òun náà lè fi ń san gbà yẹn náà pé kò sí sùúrù rí tán torí pé ọ̀rọ̀ yín wà sí yín kò lè tábà sọ pé àti sùúrù tẹ́yìn Sufi wá ń pè nǹkan ó ti takò torí pé tó ń jẹ́ Sufi náà tẹ́lẹ̀ ẹ̀tàn ni wàlá ẹ̀tàn ni so ṣówó ni ẹ̀sìn ní káwá gbajúmọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n rí dán alayhi khazainul ard gbogbo pẹpẹ ọrọ̀ ayé kódà àwọn òkè àwọn àbá tàbí ṣé búrúsẹ́rì gan kàtẹ̀tù búrúsẹ́rì ó ní báwo ni búrúsẹ́rì sọ ó ní salamtu sunnata man ahya dhalama ila anistakat qadamahu durra min warami ashadda min sagabin ahsha'ahu ghatawa tahta al-hijarati kashhan mutrafal adami farawadatu al-jibalu shummu min zahabin an nafsi faraha ayyama shamami àwọn òkè ọba shummu tó kínkẹ́kẹ́ tó ga min zahabin so tó fi lórí ẹ ẹni pé tó kún kẹ́kẹ́ fún gold ìgbọ́n tí ó wà ní ọ̀rọ̀ tó fi táwọn sọ lórí ẹ ni pé Ànábì jẹ́ ká sọ́ra wa di gold fún ẹ ìwo ni dídé tọ́lọ̀ òkùnrin ṣe aláyé lọ́run ìsọkúsọ ni Ọlọ́run aláyé lọ́run ìgbọ́n wọ́n tẹ́ pọ́ lọ́run dẹ́tò wọ́n ló dáa jù láyé wọ́n ló dáa jù lálìkẹ́ ọmọ kéwò kàwé ó wá ń jẹ̀yà ó wá jẹun fọ́ṣù méjì ìyá Aisha ó ní Ànábì sallam kò yó lọ́jọ́ méjì léra rí kó wá jẹun lójú lọ́jọ́ méjì léra rí ilá aládọ́fà àtúwákẹ́ bí àwọn pẹ̀lú àwọn àlejò wá ṣe wọ́n àlejò ló fi opportunity òun náà fi oúnjẹ jẹ kánàbí wá jẹun yíre ní kó tó jí rọ́là kò ṣẹlẹ̀ sí rí yóò máa so kúta mọ́kùn ni tàbí kó gbé aṣọ mọ́kùn ló fi dé pé àwọn ará àwọn sàhábà bíi Jabir Abdullah bíi Abu Talha àwọn sàhábà ibẹ̀ tọ́wọ́n rí pé àná bíi Abu Talha tẹ̀sán fún ìyàwó ẹ̀ ó ní àwọn orí pàánà bíi sọ̀sọ̀lá ohun rẹ̀ ò já kéèmọ̀ níbi ebi ìbá aṣọ oúnjẹ lọ́fi ran anẹ́sì sànàbí tọ́nà fi ní àtọ́nẹ́sì dé tẹ́nu ẹ̀nà mọ́ṣáláṣí àwọn bí ní Abu Talha lọ́rùn ẹ̀ pé kò á kú àfóúnjẹ so ẹ̀yin jẹ náà ẹ̀jẹ̀ àlọ́ mẹ́tàlá tó dáadáa ẹ̀rọ tẹ́lá ànábì oúnjẹ ìwà àtàwọn ẹ̀rọ díẹ̀ láti ànábì ní máa wọ̀ rí ẹ̀dọ́ oúnjẹ òun náà wà kánàbí wá ṣe kéyìn fapásọ̀kọ̀ àléhì fàdá àbìlẹ̀ bárọ̀kà ànábì ó rọra mi mọ́ Yorùbá yẹn bí kí wọ́n ṣe wá da Ọlọ́run sí kọ́lọ́n fi bẹ́rẹ̀ kà sí àfà àbí ẹ máa pọ̀ wá ẹ máa wọlé mẹ́wàá àwọn sì ní àwọn sì jẹ́ 40 wàkánú thamani na rọ́jùlá ìyẹn 80 ni wọ́n tọ́wọ́ àjọ oúnjẹ tọ́yọ́ ní kéèyàn bí mẹ́ta márùn-ún wájẹ bẹ́ẹ̀ náà ni ti Jabir Abdullah òun náà ní òun rán bíi pé ebi ti so Ànábì ní èèyàn nígbà tí Jabir wà bá nàbí pé àyàwó Jabir tiẹ̀ ní látàbíláhà ní ibi Rasulillah wàlà pé bá ṣe dójú tì mí lójú Ànábì àtàwọn èèyàn rẹ̀ o ṣùgbọ́n ká lóúnjẹ ó pọ̀ má lọ kún wa tó ń sọ nìyẹn Jabir fasarọ́rù tù ń bára bá nàbí sọ ní jẹ́jẹ́ Ànábì akọ̀ọ̀pá ẹran kékeré kan tí mo ní ni o akọ̀pá ẹran kékeré kan ní mo ní ni o adẹ̀ rárá lọ yẹ fún pé kàfi ṣe búrẹ́dì o Ànábì ní ẹ̀yin jọmọ́ ẹ̀yà alàlàkàndàk ẹ̀yin tẹ́ ń gbẹ́ kódò tó wà lórí òṣèlú àdájẹ́ wàláhì tó mọ̀ kí bí ń pa àwọn tó kùnà tí ẹ̀ ló kọ̀ pọ̀ jù so àwọn 1000 lànàbì kò lọ ọgbọ́n wọn jẹ wọn yó oúnjẹ tún ṣẹ́kù wọ́n ti kù ànábì jáwé ànábì tó sọ fún wọn bẹ́ẹ̀ náà ti ayé Abu Talha ànábì oúnjẹ tún ṣẹ́kù gẹ́gẹ́ bó ṣe ó dàbí gẹ́gẹ́ bó ṣe wà so káfẹ́ ló ń bẹ̀ ni pé ànábì nìyẹn tí ò ní táwọn òkè wa gbà pé jẹ́ ká sọ́ra rẹ di gold fún ànábì wa ní kọ́lọ́n kó fi in tó ń tọ́jú tó ń dúró dòun lálùkẹ́ ọmọ inú rẹ kó fi hàn wọn bàtà àwọn gọ́ọ̀dì wọ́n wálẹ̀ pé káwọn sí gbogbo òkè táwọn wáyé kánàbí máa ná gold kò lé àwọn èèyàn ilé iná tán àwọn gọ́ọ̀dì pé kò tún wọn fẹ́lẹ́ gbẹ́jọ́ là fún àlà àwọn ìfisọ́ náà àdìsí kan pé wọ́n yìí dọ̀ aláyà àtàkàrà yìí náà àwọn máàlì umati min ba'di àbí ní in tí wọ́n padà ṣe fún àwọn ìlú mọ̀mí lẹ́yìn mi nínú ọrọ̀ nínú owó Ọlọ́run fi hàn mí gẹ́gẹ́ bí àwọn Saudis gẹ́gẹ́ bí àwọn Qatar owó gidi táwọn ìbò gan tó ń ga ojú tó ń ga àwọn gan ló ń ganu táwọn ìbò gan tó ń ganu lọ́sọ̀dọ̀ àwọn ilẹ̀ lábọ́ ẹ̀ so àwọn ẹbí náà fi hàn fọsọrẹ́ tù inú mu wá dùn Ọlọ́run á ṣe pé Ọlọ́run á sọ fún òun pé wàlálà akhiratu khayrun laka minal ula àlèkè àwọn ló dóore fún ọ̀jù ayé tó ń lò lọ so alikiyama ní tànẹ́bì ní tá a fẹ́ pè sí àwọn èèyàn nìyẹn ní tọ́lá bá yẹ fún láyé yóò fún ṣùgbọ́n pé pé owó lá máa wá òun lá máa ran wá àdìmáyà ìsìlámù pèpè sí hakiru nasi inda Allahi hakan
latọ́ọ̀lìbù ha di dùnìyà tí ìlàbà afáàkọlọpọ̀ ni pé ẹni tó fi yẹpẹrẹ jù lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà dẹ̀ pé ilé ayé ló ń lé nígbà táyé bá yẹpẹrẹ tánàbí sàdé sọ pé ànábì ní Ọlọ́run ọba kò ṣojú rẹ̀ wo ilé ayé yìí lágbà tó ti dá ayé ilé ayé wà lọ́bọ̀ lọ́nkọ́ Ọlọ́run ò ṣojú òun rí Ọlọ́run ní gbẹnusàn tó bá yẹ pé owó tó ìyẹ́ ẹ̀fọn kan lọ́dọ̀ òun ni òun bá ṣe ṣojú rẹ̀ tó wà ní ayé kò ti jámọ̀ nǹkan kan tó ìyẹ́ ẹ̀fọn gan fún rẹ̀ gan ṣó jámọ̀ nǹkan kan máa sọ ìyẹ́ kan nù ìyẹ́ méjì sẹ́ni tó wá ń lérò kan ìbáwọn ló ṣe yẹpẹ tó wájú àlà ẹ̀yin lẹ́yìn tí a yàn pé láàfà ẹ̀sìn lẹ́wọ̀n ń pèpè sí pé wọlé ìjọba fẹ́ lówó ọkùnkùn ìṣọ́lọ́ ọba lọ́dọ̀ pé ìrìn àjò tẹ́yìn náà rìn nìyẹn lọ́dọ̀ kẹ́ fi máa pín ògùn owó nọ́fìlà tó fẹ́ lówó ẹwà yan kìnnìkan àwọn òròyìn nọ́fìlà yẹn awa àsùbà ọkì àsùbà láti zuri ọkà àsùbà ọkì zuri lọ́dọ̀ asuri ọkì àsùbà ọkì zuri ọkà asuri láti di mọ́gírì ọkì zuri ọkì asuzuri ọkì subuhi ọkì zuri ọkì asuri ọkì mọ́gírì tọ́ìdì ṣáì ọkì subuhi ọkì zuri ọkì asuri ọkì mọ́gírì ọkì ṣáì ó ti lọ pẹ̀lú àwọn àdúrà tó ní kọ́ máa ṣe tó bá dá ọjọ́ kejì ọba akitẹ̀ lópè bí a sílé méjìlá àbí nǹkan ládùúgbò wàhálà yìí ṣètò ọ̀nà fẹ́ kó sórí ibú kó wá fún ẹ nìkan tí ò ní ìtumọ̀ nítorí fún ẹ náà gan kò tún ní jámọ̀ nǹkan ìwé òun náà lè kó bá ọmọ yìí sìn ìyẹn náà jẹ́ bó ṣe jẹ́ so tó bá jẹ́ pé ìyẹn náà la fẹ́ sọ gan ṣé ẹ̀sìn náà ló ní káwá àfa ṣẹ́sì owó lọ́ní ká ayé lọ́ní ká á dùn sẹ́mi àwọn èèyàn abálìkẹ́ ọmọ so bàá bí tó ń ti bẹ́ẹ̀ náà àtúnṣe rò kàn pé kálá kó dàkú kó tó bá pé túbà yín bá jẹ́ lódodo kọ́lá kó gbà lọ́wọ́ yín subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.